you know what I'm saying? You're here in Ibadan. At morning program. As we all know, from the one is also informed students. We're rocking it together with you. As you can see, a lot of people are in the building, but you're gonna see them very, very soon. Oh yeah, you as well know. We're gonna flow in hand now. I love you. So come over here, come on, foolish go, but it's really for my but like seriously, I don't like this thing. Why? I'm just managing her anyway. Why? I don't know. I don't. Boya tori ko yin lo rin lo gbe si mi o mo. Mo ni ko mo ko bo Ibadan. But me o mo. I don't get it. Yo, who Ibadan help? Yeah. Osha Papa 2018. All from my darling. Pull out.
èmi lájà mẹ́dínà tún ní ẹ̀dí rẹ̀ ní. Gbogbo ẹ̀yin tí a ń fẹ́ tèmi alájà mẹ́dínà ẹ ò ní rí bánújẹ́ ọlọ́lá ọlọ́run ọba. Bíbí máa jó láyé. Kò sí wàhálà. Lónìí, a ṣe àgbéjáde sinimá mẹ́rin dáńkòbí láti wọ inú mi àwẹ́lẹ́wà. Sáré chéǹjì lẹ́nu. Fúnmi Awẹ́lẹ́wà ó jẹ́ ọ̀rọ̀ láti mọ̀ láti kékeré àti kékeré ni mo ti mọ fún mi. Ó dẹ̀ jẹ́ ọmọ dáadáa, ó ní tẹríba, ó ní ìrẹ̀lẹ̀, ó mọ bó ṣe ń báyàn sọ̀rọ̀. Ẹ wò ó tún máa ń jẹ́ nìkan tó jẹ́ pé adẹ́rìn pòṣónú ni. Èmi kan tí mo ní mo máa ń dẹ́rìn pòṣónú fún àwọn èèyàn. Níbi àti ẹ bá fojú kọra wọn, nǹkan máa ń tẹ̀ fún kan ni. Ó yá ẹ̀jẹ̀ tí bẹ̀rẹ̀ báyìí, ọkọ lára àwọn sinimá tí Fúnmi Awẹ́lẹ́wà máa ń ṣe pẹ̀lú jáde bí ọmọ òun nínú ẹ̀mí àgbègbè wọ́n rí ìbísí. Ẹ bá mi gbé wọ́n rí ìbísí bẹ́ẹ̀ ni wàhálà ìgbà. Mọ́rílì bìlísì, 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 mọ́rílì bìlísì. Mọ́rílì bìlísì. Ọ̀rọ̀ dálẹ́ ní ẹ̀yìn ẹ̀dá àgbà. Ó kọjá gègé. Ẹ bá mi kí àwọn àlejò pé kí wọ́n ti kú mi láti jáde. Wọ́n ṣàlàyé Bí àlẹ́, ó yẹ kẹ́ ti mọ̀ pé gbogbo àwọn ará Ìbàdàn, àwọn ọmọ Ìbàdàn, tá à ń gbé gbogbo Ìbàdàn tí wọ́n á jọ ìjìnà ọmọ Ìbàdàn, àwọn òbí máa wọ́n rìnrìn àti ìlọ́mọ. Ṣé ẹ rí Mọ́rílì Ìbàdàn tó fẹ́ jáde àti gbà kó jẹ́ gbogbo kíṣẹ̀tì mẹ́rẹ̀ẹ̀rin tó fẹ́ jáde látọwọ́ Fúnmi Awẹ́lẹ́wà ó yẹ kẹ́ ti mọ̀ pé fún àmì mi ti ṣe ìwọ́dí Ìbàdàn rẹ̀ kẹ̀rẹ̀ èmi ìbá wọn rìnrìn àti ọ̀dọ́mọ tó bá ti ń jáde àfúyàwó àfọmọ túnra rẹ̀ ló èbó tó ti yé yín mọ́ Ọlọ́run sì mọ̀ sí kíni àbúrú gbọ́dọ̀ àbíbí tọ́lọ́sà ọ̀rọ̀ yóò mọ̀ já sílẹ̀ yóò mọ̀ já sáyà. Ìgbàlá tọ́kì lẹ́nu tí mo fẹ́ gbé yàgò fún mi lọ́sùn. Ìgbàlá chicken tí wọ́n tẹ́ ìyọ̀nà àríwọ̀ nínú wọn ga tí wọ́n ga lókè. Àti wọ́n ga lọ́wọ́ òkè ó sì dé ẹ̀yìn. Actress ni wọ́n, comedian ni wọ́n, in fact èèyàn ni wọ́n jọ. Wọ́n sọ pé èèyàn tán, àwọn èèyàn tó kù làwọn tí mo fẹ́ gbọ́ sí jù. Àti wá sí àkọlẹ̀. Àyàbá bí ní kílọ̀sì. Ẹ́ kílọ̀sì. Kílọ̀sì. Ẹ̀yà náà jẹ́ lọ́wọ́ mi kọ́ bẹ́ẹ̀ tí wọ́n bá délé. Ọ̀gá ẹ̀ máa ṣí ìgbọ̀n ṣú. Ó padà wá ní ilé. Láti wá sí àkọlẹ̀, bí ṣe kọ́kọ́ bèrè lọ́wọ́ mi báyìí, bí mo lè ti rí bíútì. Ti mọ́mí Àmìdán. Ṣé ìjì ni? A ní ti mọ́mí Àmìdán. Ní bíútì. Tẹ bá fẹ́ tán ṣe ọlọ́run pé ní ọlọ́bímọ. Nígbà táwa lẹ́yìn, Fúnmi Awẹ́lẹ́wà, ó ṣe ìkómọ àwọn sinimá mẹ́rin lọ́wọ́. Ìyẹn ló ń jẹ́ èyí oníbejì àtọ́kọ́ ẹ̀. Fúnmi ò bí ìbejì mẹ́rin ló bí ó ní ọ̀kúnṣúà. Ọlọ́run á bá wà. Kí ló dé wọ́n ní Fúnmi Awẹ́lẹ́wà jẹ́ orí fíìmù lọ? Kébì tó lùsì wọ́n ló pé wà lọ́wọ́ ló pé ọ̀sẹ̀ ní èyí. Ṣùgbọ́n wájú ọlọ́run lẹ́yìn tó jẹ́ ọmọ oníjẹ́ Fúnmi Awẹ́lẹ́wà. Very respectful okay wọ́n bí respectful ọmọ aláìsàáyé. Sinimá mẹ́rin là ń tẹ̀lé lónìí. Ǹjẹ́ mo máa ń tẹ̀lé? Ọmọ Bọ́bí ní Bílísì, Natasha, ọmọ Ìbàdàn, kò jẹ́ Sinimá Fúnmi Awẹ́lẹ́wà ti ṣe é. Báwo lẹ ṣe lè olóyìnbó sọ pé gbà. Àǹtí wá sí àkọlẹ̀. Ẹ bá mi pè é àkọsẹ́lẹ̀ mi. Bẹ́ẹ̀ ló máa padà jẹ́ ní ìlú máa padà jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ̀yin náà ṣe tí ìgbà yìí jẹ́ àkọsẹ́lẹ̀ mi láì. Ẹ̀yin ara wa nílé, ibi à ń lọ ọmọlàdé, ẹ ṣàánú wa. Ọlọ́run ti bá wa kó oògùn fáírẹ́sì kúrò lẹ̀. Ó wá fẹ́ àwọn ohun gbèrè kan, ó wá fẹ́ kó lọ sí ìlú. Máa wá lọ mú pósítà onípósítà, máa gbé sórí fíìmù onífíìmù, ẹ dà, ẹ mọ̀ wò ó, ẹ blọ́ọ̀kù wọn, ẹ mọ̀ dáúnlóòdù fíìmù wọn, ẹ bí ìṣọ̀kọ̀ fíìmù ẹ fẹ́ wò ó. Ẹ máa ti rí ẹ máa ti ká ìfún àdìsẹ́ tó wọ fíìmù, ẹ máa ti rí caption, ẹ máa láwọn ọ̀dọ́ fíìmù tó fẹ́ wò ó, ẹ jọ́ lórí ọjọ́, táwọn fíìmù bá ti ń jáde, ẹ bá wa
àti ọ̀sán bẹ́ẹ̀ kọ́ ni kò ní ṣe lórí ibi tí ẹ̀wọ̀n yìí lè ṣe ní ọ́fíìsì yóò ti yẹ láti ṣe ṣe ìbéèrè tọ́ba dé ìbéèrè bí àdìgbò lẹ́yìn ìbéèrè tó máa bẹ̀rẹ̀ kí ni mo bá rí àjọ. Don't go yet. I want to take. This is just the attention. Sorry. Thank you. Snacks. Snacks. Boleh tu tunggang. Sorry? Move to that. Ó ṣe bí ẹni tó ti mọ̀ ẹ ti mọ̀ pé ọmọ tó ní respect tó jẹ́ pé irú lè máa ṣe ìkọ̀kọ̀ kó kúrò ní Ìbàdàn yìí kó lóun fẹ́ lọ ṣe yẹn nu wá kúrò dédé because ọmọ tó bá bọ́ ní kó mọ owó rẹ̀ ọmọ tó bá gbà jù ọmọ tó dàbí ọmọ ẹlẹ́wà ìgbàdúrà nígbà tó jọrọ ìlú kó lóun bá ṣe. Àǹtí Kẹ́mi, sinimá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló fún mi gbé jáde. Ìjẹ́ mọ́ àwọn sinimá yìí. Ọ̀rẹ́ mi kò mọ́ rí ilé ìrísí
wà ń bẹ̀ ò iṣẹ́ tó ń lámì kàkà tó jẹ́ pé ẹni tó bá wù ó máa kọ́ wọn bẹ̀ wọ́n ti lọ wọ́n lọ́sọ̀ máa gbà fọmọ máa rà fọmọ mọ́. Ara wọn ṣe sọ wọn fún láti bẹ̀rẹ̀ kiri. Àti ní Kẹ́mi, ẹni bá ti ṣe mọ̀ kó sí àwùjọ tẹ̀lé ibi àyè kí ni ìgbàgbé ẹ̀? Èmi ò mọ̀ o. Ayé Ọlọ́run sì mi lọ ní oríta tí mo dé. Kí ni ìgbà rẹ̀ sì mi lọ ní oríta tí mo dé? Ìgbà mi lé ẹ̀sìn mi lọ ní oríta tí mo dé. Oríta tí mo wà tí mo bá ṣàṣọjù mo fi mi wọ̀. Ìfẹ́ kéèyàn fi mi wọ̀. Yá kí n fi respect bá wọn sọ̀rọ̀ kí n má bàa jẹ́. Ẹ ká lẹ́yìn tó mọ̀ ká sọ ẹgbẹ́ ètò ọlọ́run máa yín lò. Orúkọ tèmi ní Ayíǹde gbogbo àyẹ̀wò sí ẹ̀dínlẹ́lá. Ajá ni. Ọ̀bọ̀là tó yá. Orúkọ yẹn pọ̀ gan sa. Ó pọ̀. To stand by. Yes, that's why I'm nice to me. Yeah, that's why. You know, I'll go even start to come out of graduation by Civil of Nigeria. Ṣé fẹ́yìn àdúgbò tó wù wá? Fẹ́yìn òyìnbó tó máa tún dà tó máa jẹ́ kí ara yín yá tó wù wá. Máa sí. Wọ́n ní ẹ̀yà ara lé ẹ̀yà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní kí wọ́n wá sí gbogbo àwọn ọ̀dọ́. Ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ní pé wọ́n sọ fún mi lásìkò pẹ̀lú ìgbà tí máa fi débi wọ́n ti dá lóògùn kọ́mí sọ̀kọ́ lọ. I've never had remembrance. Yes. Mi ò síbẹ̀ gbogbo ìgbà tó ṣe mo wà bí sinmi ìráyè pé ìfọwọ́pọ̀ pẹ̀lú dáìbì ó wọ ẹ̀gbọ́n òun ní ẹ̀kẹ́ta ìlú lè pè mo fẹ́ pè bí aṣọ nìkan ayọ̀dẹ́sì so I can't divide myself. I'm one person and I don't one person can't be three person on stand. Yes, that's why. That's why I'm not better. Fi àìní ó jẹ́ ìdílé pé èèyàn pàtàkì gbogbo náà ló kù síbẹ̀ àwọn ẹni ẹ̀yẹ yóò ṣe èèyàn yẹn gbọ́rẹ́ ìtumọ̀ ẹ̀ gbogbo ìdá mi ìgbé ní sẹ́nà ìdá ni yes olówó àmẹ́jì ní sẹ́nà ìpọ́sí yes. Bodily release, 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 bodily release. Ó ti gbà controversy of release. Thank you. Torí pé ẹ̀gbọ́n ọ̀kan lára àwọn ẹ̀gbọ́n wa, igi lẹ́yìn ọgbà wa, àwọn tí wọ́n dúró tì wá lórí iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ bí gbogbo ètò yìí ṣe jẹ́, àwọn tí wọ́n jẹ́ kí ìlú ìlú ó ń bì wá. Ara ọ̀kan lára wọn ni ẹ̀jẹ̀ wọn láìpẹ́. Sista, ẹ káàbọ̀ sórí ètò. Sista, ẹ̀jẹ̀ tí gbogbo ìlú tó báyìí. Ọmọkùnrin díẹ̀ rẹ̀. Àwọn ará àti ìlú tó báyìí. Ẹ bá ń dá ọkọ̀ yín fún àwọn tó ń wà lẹ́yìn. Báwo lè ṣe jẹ́ sí ìmọ̀ àwọn àpẹẹlẹ́wà?
yìí ẹ ti máa fi ọkàn bá gbogbo àwọn iṣẹ́ ilé ètò ṣe fún ara àti ilé ètò báwọn èèyàn ṣe báwọn bá ti kékeré ìtàwọn iṣẹ́ tí kò ní ti ṣe yálà tó ṣe fún ara àti báwọn èèyàn ṣe percentage rẹ̀. Ṣe ló máa bá ṣe lórí àdúrà. Sísá ilé tí wọ́n bẹ̀rẹ̀ ṣe jẹ́ orúkọ tí wọ́n lè gbà láti jẹ́ ẹ jẹ́ ìbéèrè báyìí, all the things that I know to do, ẹ ti máa ń gbọ́ pé kí ni yóò bá ẹ sí. Mo fẹ́ fún yín ní pure water káṣẹ́ ìdìbò kó máa mú wá báyìí. Ẹ bá mi pé wọ́n ní ìbùdí sí ní ẹ̀mí wọn láìpẹ́. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́lẹ̀ fún gbogbo àwọn tí wípé wọ́n máa ń da àwọn sinimá yìí, wọ́n máa ń dà á kọ, àwọn tí wọ́n máa ń jí àwọn táìtì, àwọn tí wípé wọ́n lè fi sinimá kan lórí íńtánẹ̀tì pẹ̀lú táìtì mẹ́rin ọ̀tọ̀. Gbogbo àwọn tí wọ́n ba iṣẹ́ sinimá jẹ́ ọ̀nà máa bá ṣe náà lọ́jà. Wọ́n bẹ̀rẹ̀ látọ̀rí pirated copies lórí àwọn ìwà sinimá alágbèrè. Ó dẹ̀ tún wá tún lọ dáadáa lórí íńtánẹ̀tì. Ó dẹ̀ tún wá iṣẹ́ mi kan jáde lọ́jọ́ Monday ní Àtìlógé. Iṣẹ́ yẹn ẹ rí i pé Àtìlógé ọ̀sẹ̀ lẹ́yìn ó dẹ̀ gbé post sórí Instagram náà sí lórí Yorùbá Plus. Because imagine pé tó bá ti kú ìké báyìí ọ̀nà ní ìtú àwọn àbúlé iṣẹ́ Àtìlógé ọ̀sẹ̀ ọ̀pọ̀ àwọn ọ̀gá ọ̀gá tẹ́ bá dára yín lójú iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ẹ́dẹ́ márùn nìyẹn tẹ́ bá dára yín lójú iṣẹ́ tẹ̀ ń ṣe ní orúkọ sinimá onísinimá kẹlẹ́ máa fi ẹ máa ṣàjà ọjà títí yìí tẹ́ bá ṣe tó dáa ẹ máa ṣe lè pẹ́ gbogbo iṣẹ́ mi lè gbà ní iṣẹ́ tó dáa Àtìlógé ọ̀sẹ̀ mi ì lọ́sọ́ fún ọlọ́wọ́ orúkọ ọkọ̀ tí ò ní tìmọ̀ kí lọ fi sí iṣẹ́ mi àwọn kan tí wọ́n ṣiṣẹ́ tó ní tìmọ̀ wọ́n lọ yá orúkọ Àtìlógé ọ̀sẹ̀ sí iṣẹ́ ìmọ̀ tó fẹ́ gba ẹ̀yìn piracy àbí tó bá pirate àṣà ni wípé ẹ máa ṣiṣẹ́ tó dáa tẹ́ bá ṣiṣẹ́ tó dáa ẹ lè boast of yourself pé this is my job ẹ ṣe pé ní pé máa lọ wá orúkọ kan láti fi package iṣẹ́ títí yìí then àwọn tó ń ta iṣẹ́ wa náà ní àwọn àgbéléwò ọlọ́run wa lọ́ba ẹlẹ́sìn láti fi ọba àdúgbò wa. Ẹ jẹ́ kí n náà kọ́ mẹ́rin ilé lóṣù ẹ̀ máa kà sí lójú ọ̀sẹ̀. Àlẹ́ wẹ̀ ní àtúnjáde àtúntíjáde níjọ́ wo? jáde lọ mí. Báwo lè kí sí? In fact, excellent. Mo jẹ́ ọ̀pọ̀jọ́ tí mo fi bí lójú pàtó ìwà Ẹni ṣe. Rárá. Ẹ sọ fún mi.
Santa's right anyway. Okay.
tó bá jẹ́ orin ẹ̀gbọ́n lẹ́fẹ́. Ta ni mo ṣẹ̀ tó fẹ́ fogun ìlú mú mi? Ta ni mo ṣẹ̀ tó fẹ́ fi iná ẹ̀fọn jó mi? Jésù olùgbàlà jẹ́ ìbálànà ẹ̀fọn pàdé. Ayálà ńlá ta mo jí gbé. Ìdúnlá ńlá ta ni mo ṣẹ̀. Talẹ́ni náà tó rẹ́fọn fún mi. Ogun ọ̀run ló bá aráyé sí mi. Àwọn ẹ̀mí ẹ̀kọ́ ló darí ẹ̀ má fi dùn mà. Ẹ má fi dùn mà. Òṣèré ni wọ́n ṣe àfihàn sọ lẹ́ẹ̀kan pé aláwàdà ni ọmọ ìdáná òṣèré lẹ́yìn ìgbé náà tó wà jọ wà ní location láti mọ́ra wa. Actually àwọn sinimá tí mo wà bẹ́ẹ̀ ti jáde bọ́tẹ́ bá wọ àwọn lifestyle currency fashion náà ti wà bẹ́ẹ̀ bí irú gbéra bí irú ọ̀ṣọ́mọdé bí irú táyé currency bá tó ṣe ìṣẹ̀lẹ̀ ìwà bẹ́ẹ̀.
Àwọn Yorùbá ti ní sábà lọ rí ẹ̀ka adìyẹ tí wọ́n máa ń jẹ. Ẹ̀wọ̀n wọn sọ́dẹ̀ fún mi lórí. Bí àwọn ẹgbẹ́ wà kó bá wọn mú ìrántí ọ̀dọ́ wọn ní. Láìpẹ́ tàbí wọ́n fà ìlú òyìnbó tí wọ́n mú àwọn sẹ́lẹ̀bírìtì. Wọ́n fi ṣé kí wọ́n pààrọ̀ bọ́lẹ̀ sí báwọn. Ọlọ́run ló ṣe kí Ilé ìjẹ yìí kì í ṣe tẹ̀sílẹ̀ kì í ṣe nínú ìṣẹ̀lẹ̀ ní kí n dúpẹ́ lọ́wọ́ tó fi fẹ́ bí sí wọn lọ́kọ̀. Inú mi tó orí ẹni kékeré bí òun sí ẹ̀ mọ inú mi tó pẹ̀lú tọ́nà tí orí kàwé ṣe fún mi. Ó ṣẹlẹ̀. Èmi náà wọ̀ ọ̀rọ̀ pé kí n tún mú sáà mi lè lè wọ́n ti ṣe production. Báwo pé the best tí mo lè ṣe ni pé kí n launch. Kí yóò fi lè gbéra mọ́ lẹ́sẹ̀ kó jẹ́ pàtàkì. Orí challenge láyé kan fẹ́ta ẹgbẹ́ tó bá wù ọ́ ẹgbẹ́ wà fún Other side. Ọ̀pọ̀ lára àwọn akẹ́lì kọ́ṣọ́ ní wa ni àwọn tó ṣe wípé ààrẹ ẹ̀rù àjọ ọ̀tọ̀ba ń rù ó méjì ní beginning to the end. Tọ́ba sọ pé àwọn ìyá láyà kọ́mẹ́tì àwọn ní ìyá láyà kọ́mẹ́tì àwọn Sorry o, oya, play, babo, oya.
Báàbò oya bílẹ̀ oya. Oya Nígbà tí mo ìpè fún ọ níwà, mo ń sọ lọ́jọ́ àwọn sinmi lẹ́yìn ìgbà kan. Lónìí, nílùú Ìbàdàn náà láti wà. Ẹ wo àwọn tí Ìbàdàn lélẹ̀ àwọn tí a ti à. ẹ̀yà nílé oníyọ̀ níbi tó lè ti méjì jà lórí oníyọ̀. Ọ̀dà ló sì ń fún ọ́nà ìlú ìṣàwọ̀ nínú ìkọ́nà fún mi. Bẹ́ẹ̀ ọmọ Ìbàdàn. Kí lẹ ṣe? Nínú ọmọ Ìbàdàn yẹn Ẹ ti gbàgbé. mo ti gbàgbé. Kí ni wọ́n pọ̀ jù? Location lọ́sí location ló sì. Kó lọ́wọ́ sàkúndé. Àbá àgbàlagbà. Àgbàlagbà. Tó bẹ́ẹ̀ bí ní lágbègbè. Ó jẹ́ ẹ̀yàn tó yẹ pé ẹ̀yàn ṣe rí iṣẹ́ tó fẹ́ ṣe ó ẹ̀rọ tẹ́ kó ó ní ọjọ́ iwájú tó dáa nídìí iṣẹ́ yìí. Mo lè gbà lágbára pé ó lè rò wá ọkọ̀ gbà ní gbogbo fìdí iṣẹ́ ìtọ́lọ́ jẹ́ kí ìrìn àjò ẹ̀kọ́ ṣe ní ìgbésí ayé ọ̀sẹ̀ mi àti àtijọ́ láti kọ́ láti pẹ́tipẹ́tipẹ́ láti àgbẹ̀ tipẹ́ tó yẹ kí ó ṣe so àsìkò ìgbàlù wa ẹ̀ka sí nídìí iṣẹ́ yìí ẹ̀fọ́ tí wọ́n bá fẹ́ lójú ara ẹ̀ tó ń plan lẹ̀ yìí sọ ní èdè tó ń plan lẹ̀ fún ọjọ́ wájú. Wọ́n ní wọ́n sọ wípé ọmọdé náà àjọ̀gbọ́n ní àkókò Anybody kabali tí wọ́n parí ti ṣe wọ́n ṣe àwọn àlè jáde àlè bàjẹ́ àlè bàjẹ́ bàbá tó bá ti dé ìjọ àwọn ìjọba bá tó kí tẹ̀ bá jọ pé jọ kọ́rọ̀ because àwọn olùkọ́ wà bí India wà àwọn Philippines wọn ní nǹkan bí tí wọ́n jẹ bíìfù tí wọ́n jẹ so definitely láwọn náà bá tó bá jẹ́ ká ṣe tó bá jẹ́ ká rí ìlú iṣẹ́ owó wa jẹ àti nǹkan táwọn náà lè fi ṣòfin ọ̀rẹ́ ká lè fi lárí ìyẹn so ìjọba nìkan ní kó jọ kọ́rọ̀ lọ́wọ́ lórí ẹ̀. Orúkọ mi ni àti Adéwúrẹ́. Sábà sọ wípé lára àwọn oníkan náà ni ẹni tí ó wà ní ẹ̀yìn. Mo ti gbọ́. Báwo lẹ ṣe jẹ́ sí fún mi àwọn ẹlẹ́wà? Ìyàwó ẹlẹ́wà dáadáa ní ojú láti kékeré ọkọ̀ ìṣẹ́gun tó fi ìlú yà ṣẹ̀lú tó pàtẹ́jì. Pátápátá yìí, mẹ́rin dáná rẹ̀ ṣẹ̀lú pàtẹ́jì. Ọkọ̀ tó lé ti. Àwọn ọ̀rọ̀ tó ṣàpèjúwe sí àríwá. Ó yàtọ̀ sí ọmọ gidi ọmọ tí a máa fi tọrọ ọgbọ ọmọ bẹ́ẹ̀ ni ọmọ alágbèéká olùkọ́ ògbèrè ìjọlé ìlú àwọn àtàwọn ọmọ tí a fi tọrọ.
èmi lọ́wọ́ ya fíìmù tí mo package tí mo tó forúkọ ẹ̀ sí mo tó mọ́bí ní òun tó forúkọ ẹ̀ ṣe táìpì sí nílò pé ohun ìlú bí ọ̀tún gbogbo ẹ̀ lápò tó fẹ́ yàn pé lọ fi ya fíìmù rẹ̀ lórúkọ tiẹ̀ pé wọ́n máa fi èrè nínú kàrákítà àgbẹ̀wọ́lẹ̀ tó ti ẹ jẹ́ kí màá tún fẹ́ bá ṣe yá aya ọmọ ọ̀bàdàn lẹ́yìn ọmọ ọ̀bàdàn aya Natasha lẹ́yìn Natasha aya Ìbàkújẹ́ lẹ́yìn Ìbàkújẹ́ àwọn aya mọ́ọ̀lì sí ẹ̀kọ́ wà kò ní ṣe bí gbogbo èèyàn sọ́kọ̀ ṣe ní sọ́dá jẹ́ ọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn 11 days náà 11 black magic méjì láti ọjọ́ mẹ́wàá ìjọba sókè àwọn ìyàwó ọjọ́ mẹ́wàá sọ́jọ́ mẹ́wàá. Wọ́n pọ̀ ní àwọn ẹlẹ́wà ọ̀gá ẹ̀ wà. Most of them are going to be artists. Ìwé wà mí, ìfẹ̀lá wà mí, Jésù wà mí, ní ọmọ tí ó sábà láì tẹ̀ sáyé ẹ̀bọ̀ ó wà mí, oríṣiríṣi àwọn ẹ̀yà àwọn pa. Ó ní ọ̀dà sọ̀rọ̀ dáwọn sí ìgbàgbọ́ àwọn ìjọba ìjọba máa kà ní mélòó ní bàbá lẹ́kùn ọ̀pọ̀ máa bẹ̀já yìí kò sọ̀rọ̀ mélòó ní ìjọba èmi sí ara bí mo ní kékeré mi náà wà yàtọ̀yàtọ̀ lèmi náà.
generation yìí ọlọ́run ẹ̀rọ ló máa fi máa fún ó máa tó bí òbí ẹ̀ ó lè máa fi ó máa ṣe ọ̀rẹ́ sí àwọn ènìyàn tí wọ́n fi jẹ́ àti ìdẹ̀kùn ẹ wo ọkú.